A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ní ṣókí, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí, òun mà ló ti fi dá ààrẹ Bọ́lá Tinubu àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lójú o wípé wìtìwìtì ẹsẹ̀ ṣì ń bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà síwájú ètò ìbò ọdún 2027 gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú náà eyín ọ̀gbẹ́ni Nentewale èyí tó sọ ọ̀rọ̀ náà nígbà tí wọ́n ń kí àwọn ọmọ ẹgbẹ́ náà àti àwọn ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ń kí wọn káàbọ̀ níbi ìpàdé kan eléyìí tó wáyé o ní orílẹ̀-èdè yìí níbi tí a ti rí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílùú Yenagoa. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé orin tí àwọn àgbàlagbà ń kọ wípé wẹ̀yìn rẹ̀ wò bó lọ́mọ ogun bó lọ́mọ ogun ẹ̀yìn ni ó wò, ó ló ti dá ẹ̀hùn lójú wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn ọmọ ogun tó tó gbangba sùn lọ́yẹ̀ èyí tó lè já àjàjì láti rí dájú wípé wọ́n jáwé olúborí nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bó ti sọ̀rọ̀ ọ̀hún nílùú Yenagoa, ó ní inú òun dùn láti rí akitiyan ààrẹ Bọ́lá Tinubu fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè yìí pẹ̀lú bí ààrẹ náà bó ṣe ń sa gbogbo ipá àti agbára láti lè rí dájú wípé ayé rọrùn fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní èyí nìkan ó ti tó láti polongo fún ààrẹ Tinubu láì máì tí ì sọ àwọn iṣẹ́ àkànṣe yòókù èyí tí ààrẹ Tinubu ń ṣe lábẹ́ aṣọ èyí tó sì jẹ́ wípé láìpẹ́ yìí yóò bẹ̀rẹ̀ sí ní máa so èso rere fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bẹ́ẹ̀ bá gbàgbé káà ti bí ìṣáná kì í sóògùn káà ti bí pẹlẹbẹ mú ọ̀lẹ́jẹ̀. Ó ní ẹ wo gómìnà ìpínlẹ̀ Delta àti gómìnà ìpínlẹ̀ Akwa Ibom tó jẹ́ pé àwọn méjèèjì wọ̀nyí kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó léyìí ti fi hàn wípé iṣẹ́ èyí tí ààrẹ àti ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ń ṣe òun ló mú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà. Lákòótán, ó ní àwọn ṣì ń retí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà sí tó fi mọ́ àwọn ènìyàn láti inú ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti ṣe àtìlẹ́yìn ìpolongo fún ààrẹ Tinubu kó lè jáwé olúborí lọ́dún 2027. Ẹgbẹ́ òṣèlú Labour Party mà ni wọ́n ti sọ̀rọ̀ jáde wípé inú àwọn dùn ayọ̀ àwọn kún o lórí ìwà ọ̀rọ̀ àti ìgbésẹ̀ èyí tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí tó gbé o pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ àti àkíyèsí Tinubu tó pè lórí àwọn òbítíbitì owó èyí tí wọ́n ní ààrẹ Tinubu ń yá o lórí gbogbo ìgbà èyí tó ti kó gbèsè òbítíbitì sí ọrùn orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé àjọ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ní Tajudeen Abbas tí í ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, òun ló pariwo síta tantantan wípé ẹ̀rù ń ba òun àyà òun já o lórí gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà ń jẹ èyí tó jẹ́ pé ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu nìkan ó léye tírílíọ̀nù èyí tó ti jẹ o léyìí tó sì lè ṣe àkóbá fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Oníbàkan náà Abbas ní irúfẹ́ àwọn gbèsè wọ̀nyí ó lè sọ Nàìjíríà di aláìní kó tún sọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di òwò ẹrú ìgbàlódé o fún àwọn ìbò amúnisìn èyí tí a yá owó lọ́wọ́ wọn. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Abbas jáde o èyí tó mú kí ẹgbẹ́ òṣèlú Labour Party kí wọ́n kanminú kí wọ́n sì gbé oríyìn fún Abbas lórí pé ó sọ òtítọ́ jáde lẹ́nu. Ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún wọ́n wá pe àkíyèsí Godswill Akpabio wípé kó wo àwòkọ́ṣe àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Abbas jáde kóun náà gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe pe ààrẹ Tinubu sí àkíyèsí láti dẹ́kun yíyá owó èyí tó ń yá lọ́wọ́ lóòrèkóòrè tó sì jẹ́ pé owó tí ń wọlé sí àpò owó orílẹ̀-èdè Nàìjíríà
kò tó san gbèsè ọ̀hún gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú Labour Party bí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde látọwọ́ ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú náà. Lórí ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 báyìí, àwọn tí wọ́n jẹ́ olùgbé tí wọ́n tún jẹ́ ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà mà ló ti pín sí méjì báyìí o, pẹ̀lú bí wọ́n ṣe ń wò ó àti ìgbáradì wọn lórí ọmọ oyè tí wọn yóò fà sílẹ̀ èyí tí ó díje dupò ààrẹ lọ́dún 2027. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP lápá gúúsù ilẹ̀ yìí ìní ọ̀rọ̀ náà ló ti dàrú mọ́ wọn lọ́wọ́, pẹ̀lú bí àwọn kan bí wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ àná tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà Goodluck Jonathan wípé kó padà wá lẹ́ẹ̀kan sí láti wá díje dupò. Wọ́n ní àwọn igun kejì ń làwọn fárígà ò tí wọ́n yarí délẹ̀ wípé àwọn ò fẹ́ Jonathan bí kò ṣe wípé ìbò àwọn ààrẹ Bọ́lá Tinubu ń làwọn fẹ́ tẹ̀ sí o. Wọ́n ní àwọn tó mú ìjà tó sì mú fàákájà dání nínú ẹgbẹ́ òṣèlú PDP náà láti apá gúúsù ilẹ̀ yìí, èyí tí wọ́n gba ètò ẹnu wọn dá o. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti bí oṣù kan ó lé sẹ́yìn báyìí ni àsọyépọ̀ ọ̀rọ̀ ti ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Goodluck Jonathan lórí wípé ó jẹ́ ojúlówó ọmọ oyè, èyí tí wọ́n sì gbàgbọ́ wípé ìpadàwá rẹ̀ ó ṣeé ṣe kó mú àyípadà rere wọ orílẹ̀-èdè Nàìjíríà àti wípé àwọn ọmọlẹ̀ yìí ni wọn yóò jáde nítorí tìkẹ́tìkẹ́ rọ̀tírọ̀tí láti lọ́ọ́ rèé tẹ̀ka fún Jonathan látàrí dáadáa tó ṣe nígbà tó ń bẹ ní ipò ààrẹ tẹ́lẹ̀, èyí tó jẹ́ pé ó kù sáà kan kólò kó tó di wípé wọ́n fi ìbò gbé kúrò lọ́dún 2015, èyí tí ààrẹ àná olóògbé Muhammadu Buhari tó fi já olúborí o. Ṣùgbọ́n lọ́wọ́ yìí àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike àti àwọn alátìlẹyìn fún gómìnà tí wọ́n rọ̀ nípò yìí pé kó lọ rọ́kúnlé fóṣù 6 ní ìpínlẹ̀ Rivers eyín Fubara àti àwọn tí wọ́n jẹ́ ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti pín sí méjì báyìí, nígbà tí àwọn kan tí wọ́n ń ṣe ti Jonathan tí àwọn igun kejì tí wọ́n yarí délẹ̀ pé Tinubu ńlá wọn yóò tẹ̀ka àwọn fún un. Ọ̀kan gbòógì nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti òyìnbó nílẹ̀ wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Olóyè Kanayo òun mà ń ló ti ní ohun tí ń bẹ nínú agboolé sinimá eré ṣíṣe àti agboolé amúdùnú lásìkò tá a wà yìí oló ti yàtọ̀ sí gbogbo àwọn ìlànà ètò bá a ti ṣe sinimá ní ayé àtijọ́ o. Ó ní lásìkò yìí ojú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòtú sinimá ni wọ́n ń wò, wọn ò wo bí ènìyàn ṣe mọ̀ ọ́ ṣe, wọn ò sì wo àwọn ọ̀rọ̀ àti ìwà èyí tí a fi ń ṣe sinimá tó lè gbé iṣẹ́ tá a fẹ́ kó jẹ́ tó lè gbé jáde láti ara wọn mọ́ o. Ó ní pàápàá jù àwọn tí wọ́n ṣe sinimá tí wọ́n fi sórí ìkànnì ayélujára YouTube wọ̀nyí, ó ní púpọ̀ nínú wọn ajá wọn ó ti ba awo jẹ́ o. Ó ní èyí tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń gbọgbẹ́ lọ́kàn òun, èyí tó mú òun láti dúró tán láàrin àwọn akẹgbẹ́ tí wọ́n jọ ń ṣeré sinimá ọ̀hún. Ó ní gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé láti ìgbà tí Ọlọ́run ti fi ògo òun hàn sí ayé látàrí sinimá kan èyí tó ṣe jáde lọ́dún 1992, àtìgbà yìí lòun ti ń ṣọ́ra tó sì jẹ́ pé púpọ̀ nínú eré tóun bá fẹ́ farahàn yóò jẹ́ àwọn sinimá èyí tó ní iṣẹ́ gidi tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó jẹ́ wípé yóò lè gbé ògo àti ohun tóun fẹ́ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa òun jáde. Ó ní ṣùgbọ́n lásìkò yìí ojú àti bí èèyàn ti rẹwà sí ẹni làwọn olóòtú sinimá ẹni wọ́n wò, wọn ò wo bí èèyàn ṣe mọ̀ ọ́ ṣe tó, ọjọ́ orí àti ọgbọ́n tó ń ti ìlànà èyí tí èèyàn yóò fi gbé iṣẹ́ ọ̀hún jáde tí ó lápa rere lára àwọn olólùfẹ́ wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ìyàwó olórin gbajúgbajà takasùfé ní tẹ́lẹ̀ rí Annie Macaulay Idibia, arábìnrin yìí mà ti sọ̀rọ̀ jáde wípé òun gbà á ládùúrà wípé ìwà àti ìgbésẹ̀ tí òun gbé èyí tó jẹ́ kí ọ̀rọ̀ ayé òun rí bó ti padà rí yìí, ọmọ òun obìnrin kò gbọdọ̀ ṣerú àṣìṣe bẹ́ẹ̀. Annie Macaulay tó sọ ọ̀rọ̀ náà lórí àwọn ìwà èyí tí ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí Two-Face Idibia tó wù sí òun mà ń lómú sọ̀rọ̀ jáde o wípé òun gbàgbọ́ wípé ọmọ òun obìnrin kò jẹ́ ṣe àṣìṣe, bẹ́ẹ̀ sì ni kò jẹ́ gbérú ìgbésẹ̀ èyí tó kù díẹ̀ káàtó tí òun gbé yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé
ìpínyà ló dé bá ìrìn àjò tó ń bẹ láàrin arábìnrin Annie Macaulay Idibia tí í ṣe ìyàwó Innocent Idibia tí gbogbo èèyàn mọ̀ sí Two-Face lẹ́yìn tí wọ́n ti bímọ fún ara wọn èyí tí wọ́n ti bí ọkùnrin àti obìnrin. Àtìgbà yìí ni Annie Macaulay ló ti bẹ̀rẹ̀ sí ní dágbìnrin tó ti ń fà á ó ní ṣùgbọ́n ó ní ẹṣin iwájú tó jì sí kòtò ni ó ló ń kọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn ní ẹ̀kọ́ ni nípa ìdí èyí ọmọ òun obìnrin òun gbà á ládùúrà wípé kò ní ṣe ẹsẹ̀ gbé yóò sì rí àwọn ẹ̀kọ́ tó dáa láti kọ́ lára òun. Annie Macaulay ní gẹ́gẹ́ bí ìyá àti obìnrin tóun jẹ́ ó ní gbogbo ọ̀nà lòun yóò fi dáàbò bo ọmọ òun yóò tọ́ sọ́nà láti wò dáadáa kó lajú sílẹ̀ lásìkò tó bá fẹ́ tó láti mú ọkọ wálé kó mú ẹni tó dáa tó nífẹ̀ẹ́ rẹ̀ tí ó ṣe bàbá ẹ̀gbọ́n tí ó sì máa kẹ́ lójú tí ò ní jẹ́ ajá ìgboro gẹ́gẹ́ bí bàbá ètò ti ara rẹ̀ jáde lórí ọ̀rọ̀ eléyìí tí arábìnrin náà tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú kò ní kàn wá àwòrán wa tó dáa jù wọn ò ní fi ṣe òbítúárì wa lágbára Ọlọ́run. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. ẹ ṣeun gan ni o. ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ẹni tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orí bẹ̀rẹ̀ ní àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.